ọbàdó aláàfin ọ̀dìmúlà ó wọ gàù lọ́wọ́ àwọn ọmọ orí tiktok abẹ́ẹ̀rí nǹkan eléègbẹnu tẹ eléèlẹ́tìkẹ́ ẹ̀yìn èèyàn mo ní ìní ṣe fídíò lórí gbogbo ohun tí ń lọ káàkiri yìí ni ṣùgbọ́n ẹ wo àwọn ọmọkọ́mọ yìí ò ní jẹ́ ká jẹ́ o abẹ́ẹ̀rí nǹkan eléyìí ní agbára jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ oní bàbá oníbàbá tó sì bẹ̀rẹ̀ sí ní flẹ́ńjọ̀ ní orí tiktok ṣe ni kábíyèsí yìí ò mọ̀ wípé orí tiktok táwọn wà yìí kì í ṣe ibi tó yẹ kó ti mọ́ flẹ́ńjọ̀ pẹ̀lú orí ojú tí wọ́n gbé jáde ẹ wò tá a bá ní parọ́ tà ní jalè kábíyèsí náà dùn ó dùn lọ́mọkùnrin ó ṣe rí abẹ́ẹ̀rí nǹkan ní àwọn ọmọ burúkú yìí àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ni wọ́n bá ya sí orí fídíò ní bàbá oníbàbá òní oníkálukú náà bá bẹ̀rẹ̀ sí ní polówó ọjà ẹ wò àwọn ọmọ yìí wọ́n ti ń polówó ọjà ọjọ́ ti pẹ́ wọ́n ti ń tajà ẹ wò ilẹ̀ ta sí i ṣe ni oníkálukú bá bẹ́ sí orí fídíò kábíyèsí náà bá bẹ̀rẹ̀ sí ní polówó ọjà ní oríṣiríṣi ẹ̀yin èèyàn ìpolówó yìí ó ní agbára ìpolówó yìí ló lẹ́tìkẹ́ ní oníkálukú ló káràmásìkí ajé ní polówó tiẹ̀ ẹ wò ó ṣe ni mò ń gbọ́ lọ́tún lọ́sì láwọn kan bá sọ wípé kábíyèsí o ẹ dákun ẹ gan mú síbi ìdí mi kẹ́ ẹ wá fi ẹ̀sì mi kún àwọn ẹrú yín ẹ̀rí eléyìí tó ní ẹtìkẹ́ ẹ wò ó lóríṣiríṣi òun la rí ẹ wò kò tán síbẹ̀ o labatúrí kan lòun náà bá sọ wípé ó ní kábíyèsí ẹ ganu sí ọyàn mi náà eléyìí àwọn ọmọkọ́mọ wọn kún sí orí tiktok àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ẹ wo eléyìí tún ní agbára mo rò pé ó ti tán o ni mo bá tún gbọ́ Caps Baby bàbá wọn tún ti fún yín ní Caps Baby ó ní Caps Baby I stay close to Ado you don't have to travel too far to come pluck my flower for my papa house I love you to adé orí mi ẹ̀yin èèyàn aláwọn ọmọkọ́mọ àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé wọn kún sí orí tiktok ẹ wò kò tán o ẹ wò ó ṣe ni mo bá tẹ̀síwájú ni mo bá rí ìpolówó yìí tó ní agbára nìkan náà bá sọ wípé kábíyèsí ẹ fi orí adé bá mi sùn eléyìí tó ní agbára o ẹ̀yin èèyàn wọ́n tẹ̀síwájú wọ́n bá tó ní o kábíyèsí àní ẹ fi ọ̀pá àṣẹ fún mi ní dọ́gì eléyìí tún ní agbára àwọn ọmọkọ́mọ àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé wọn kò sí orí tiktok ẹ wò kò tán síbẹ̀ o ni mo bá tún tẹ̀síwájú ẹ wò ni mo bá tún gbọ́ kí kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ fipá bá mi lò pọ̀ eléyìí lágbára ẹ dákun bó làwọn ìyá àwọn ọmọ yìí wà àwọn ta ló bí àwọn ọmọ yìí àwọn ọmọkọ́mọ èkejì ajá yìí ẹ wò wọ́n tẹ̀síwájú kò tán síbẹ̀ o ẹ wò irú ìpolówó burúkú tá ń polówó yìí ó lè múyàn kan sí ó lè múyàn ṣẹ̀ sí àwọn alálẹ̀ abẹ́ẹ̀rí nǹkan ẹ wo irú ìpolówó burúkú àwọn ọmọkọ́mọ wọ́n ti polówó orí wọ́n ti pa abẹ́ẹ̀rí náà bá tún tẹ̀síwájú náà mo bá ń gbọ́ kábíyèsí kí adé pẹ́ lórí kí òwò pọ̀ nídìí yín àwọn ọmọkọ́mọ abẹ́ẹ̀ tún gbọ́ nǹkan ó ní Caps Baby ó ní I'm okay with the cap ẹ dákun kí tó ìtumọ̀ eléyìí tó yà wá lẹ́nu o lẹ́ẹ̀kan bá tún sọ wípé kábíyèsí ẹ fi ọwọ́ ọlá gbá àwọn òbí mi lójú ẹ gbẹ́sẹ̀ lé mi ẹ̀yin èèyàn àníbo làwọn òbí ọmọ yìí wà àwọn ọmọkọ́mọ èkejì ajá mo bá tún rí kẹyìn èèyàn ṣe ló yà mí lẹ́nu níbi tí olórí tóun náà ti wá kọ́mẹ̀ǹtì sí abẹ́ fídíò bàbá ni àwọn ọmọkọ́mọ yìí bá tún sọ fún olórí wípé ìyáálé wa ẹ dákun ẹ fún wa láyè ẹ jẹ́ ká wá dé ta sí bàbá lẹ́nu ẹ fún wa láyè oṣù kan ẹ jẹ́ ká wá bá yín tọ́jú bàbá ibi tí àyè gbà wọ́n dé àwọn ọmọkọ́mọ àní kò tán síbẹ̀ ni mo bá tún gbọ́ Caps ṣé kí n wá máa díta sí yín lẹ́nu mo ti lọ ìdá básí cooking class ẹ̀yin èèyàn lánàá àwọn ọmọ burúkú yìí ẹ wò kò tán síbẹ̀ mo bá tún gbọ́ kábíyèsí in case you wan do guys too ẹ wo ọ̀dọ́ tiwa náà ẹ wo àwọn ọmọkùnrin gan ògbẹ́yìn àwọn ọmọkọ́mọ àwọn ọmọ tó yẹ kó ti fi ṣe nǹkan oṣù dànù ọkùnrin gan tún sọ wípé òun fẹ́ràn kábíyèsí pé kí kábíyèsí gan wọ ọ̀dọ̀ òun àbẹ́ẹ̀rí ẹ wo ni mo bá tún gbọ́
na this Kábíyèsí my doctor recommend for me. Eléyìí tó ní ẹtíkẹ́ eléyìí kọjá rádaràda. Ibo làwọn òbí ọmọ yìí wà, ẹ dákun? Ibo ni wọ́n wà? Ṣé àwọn ọmọ kọ́ ọmọ ìkejì ajá àwọn ọmọ rádaràda yìí, ẹ dákun? Kò tiẹ̀ wá sí ọ̀wọ̀ kankan fún orí adé. Abẹ́ẹ̀rí nìkan náà bá tún tẹ̀síwájú ló bá ní my husband go value me. Kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ gbẹ́sẹ̀ lé mi o. Eléyìí tó lẹ́tíkẹ́ o. Ẹ̀yin èèyàn níbi tí àwọn ọmọkọ́mọ yìí tí wọ́n ti ń ju oríṣiríṣi kọ́mẹ́ǹtì òun làwọn kan náà bá sọ wípé kò yẹ kí Kábíyèsí náà kún ó gbé orí ara wọn kún ó gbé wá sí orí TikTok. Ẹ dákun ṣáwátì torí pé agbadé náà ká tó mọ̀ lè ṣe fàájì mọ́, ṣáwátì torí pé agbadé náà ká tó mọ̀ lè rìn sí orí social media mọ́. Eléyìí tó ní ẹtíkẹ́ ṣùgbọ́n nǹkan tí bàbá ò mọ̀ ní wípé orí TikTok tí wọ́n lọ yìí àwọn ọmọkọ́mọ ló kún síbẹ̀. Abẹ́ẹ̀rí làwọn náà bá ṣe kíni ni wọ́n bá jáde ni wọ́n bá máa ṣe fàájì ni bàbá ò mọ̀ ju mísíkì oríṣiríṣi ni làwọn náà mọ̀ mi orí báyìí ni wọ́n mọ̀ mi orí báyìí ni wọ́n mọ̀ díjú. Wọn ò sì mọ̀ pé àwọn ọmọkọ́mọ tó wà ń bẹ àwọn ilé wọn ti já sọ́jà. Wọ́n mọ ìpolówó ṣe wọ́n ti ń polówó láti ìgbà tí wọ́n ti bí wọn sáyé ni. Àwọn eléyìí àwọn ọmọ burúkú wọ́n kún síbẹ̀ ní orí TikTok. Wo ibẹ̀ làwọn nǹkan tí náà ti sọ wípé àníṣe kò yẹ kí bàbá ó wá sí orí TikTok. Abẹ́ẹ̀rí nìkan bá sọ wípé when Ifá don choose king again and they are all political kings, what do you expect? I'm from both royal and Balogun present family. I know what it takes to be a crown king. Even my husband is a òun náà ṣàkọtì ẹ̀ lọ. Wo nìkan náà bá tún sọ wípé let us in Yoruba land be expecting worst among the traditional rulers since the kingmaker and the government are not longer using Ifa oracle to choose king. A king should abstain from something immediately he has been crowned. Ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí eléyìí náà tún ga o. Wọ́n ní kò yẹ kí ọba kí wọ́n máa rí ọba ní orí TikTok. Ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí wípé ó ní agbára. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò ní orí fídíò yìí àti gbogbo nǹkan tí ẹ rí lọ́dọ̀ àwọn ọmọ orí TikTok àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé yìí? Ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section. Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.